sáré. Ayé wúlò máa lè á sí i. Gbogbo àbá tó ń ṣe wá sí káàkiri kò ní yí ọ. Àwọn ẹ̀mí náà ṣàrọ̀. Gbogbo àbá tó ń ṣe wá sí kí ò ní ṣe rí rè. Àwọn ẹ̀mí náà ṣàrọ̀. Ìwọ́n wá sí tó ń ṣe wá sí kí kò ní dà fún ọ. Àwọn ẹ̀mí náà ṣàrọ̀. Ẹ ṣe yí. Wà á dé tó mi ṣe yìí. Ẹ wàá sojú rẹ gẹ̀dẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ẹ fẹ́ máa sọ̀rọ̀ lọ. Bọ́ ọba tó ní mo fẹ́ ní pé kò ní dà fún. Wà á dé tó mi ṣe yìí lájẹ̀ lùsù bìdí nìyẹn. Ẹ gbọ́dọ̀ ta ló fi wèrè rẹ yín. Wà á dé tó. Kò ní dà fún ẹ bó ṣe. Wà á dé tó. Bó tó ṣe ṣe àyẹ kò ní dà fún ẹ. Kò sí bí wọ́n ti ń jẹ́ mílíọ̀nù nọ́mbà náà ni wọ́n sọ fún ẹ. Tí wọ́n bá gbé ládèdè tí wọ́n bá gbé lára lẹ́ẹ̀fì dáhùn lẹ́ẹ̀fì làwọn lọ́hùn padà. Ìrì gbógun tì mí àgbò gbógun tì ẹ́. Ìrì dúnáwá bọ̀ mí àgbò dúnáwá bọ̀ yìí. Wọ́n ti kọ̀ǹsán ní ìdáná pé ẹnìkan sí èrè kan wá sí èrè wèrè pọ̀ lápò tèmi náà nígbà tó yára. Ètò mú ọ̀rọ̀ yẹn wá méjì ni. Aláwọ̀kọ́ ń bẹ̀ náà inú gbogbo ẹni tí ń jẹ́ àbá àti ń ṣe wáàsí. Inú ọ̀pọ̀lọpọ̀ ń dùn. Kí ló dé? Kí ló fà á? Kí ló dé bẹ́ẹ̀? Àwọn kan bẹ tọ́wọ́ wọn ní túmọ̀ o. Ṣùgbọ́n wọ́n ní bẹ́rẹ̀sẹ̀ bá ń jìyà. Olóòdì bó pè ń bẹ́ẹ̀. Àní ẹja everybody ló pè everybody ló adjust. Islam ti pé. Àdá Mùsùlùmí náà àdéhùn àwọn àbá wáàsí tá à ń ṣe jáde táyé ń gbọ́ nísìn wáàsí tó ń ṣe ayé lọ́nà. Ìṣe àwọn àbá ìṣe tí ṣe ayé lọ́nà ni. Àwọn àbá lẹ́bàá ń bí jìbìtì. Àwọn àbá làwọn ṣe wáàsí pé ẹ máa wẹsẹ̀ ẹ máa sáré gbogbo ọ̀nà ẹ wá owó. Tó ń ṣe pé ń tá a bá wí jáde lẹ́nu òun láyé fẹ́ tẹ̀lé. Oríṣiríṣi wa ni ẹjọ́ àkọ́kọ́ nìyẹn. Gbogbo àbá tí ń ṣe wáàsí tí ń lé àwọn èèyàn léré tí ń gba àwọn èèyàn sí ìrìn tí ò dáa bí káwọn èèyàn tẹ̀lé sínú ìyà kò ní dá fún gbogbo wa. Said concerning what has been going viral on social media. Ẹ̀dẹ́kùn tẹ̀ bá ti ń ṣègbè mọ́ túbọ̀ ní àgbẹ̀ ìkókó. Torí àǹfààní àwọn tí wọ́n gbọ́ Yorùbá tààrà ńlá tó fi ń sọ. So alhamdulillah, so ìwọ tó kúrò ní ìwé Ọlọ́run jẹ́ ń sáré dẹ́ lóhùn torí mo busy níbà. So àtijọ́ mo ti ń wá mo ṣe máa dá nǹkan lóhùn mi ò ráyè rárá. So màá sáré dá wọ́ lóhùn kí n tó continue iṣẹ́ tí mo ń ṣe níbà. So Olóhun ṣe pé onígbà àwọn tó ń àfáà tó ń ṣe wá sí olórí bú ní odò wọn. Wọ́n wá interview wọn ní kílódé oní inú mi ọkọ̀ ń bí ọ pé àdàbàdà ló ń lọ níta. A ní ibo náà ti bẹ̀rẹ̀ nínú àwọn tó ń propagate tó ń kọ́ hàdùmọ́ àdàbàdà ni wọ́n náà jẹ́ lóṣẹ́ kan nù wọn. So tó ń bú wèrè kó tẹ̀ kọ́ pé ní wèrè Ọlọ́run yẹn gan ó mọ̀ kí àdàbàdà kan nìyẹn. So tó ń wí jákujàku tó ló ní di 50 peoples táwọn fún ní 20,000 lórí show tó ń ṣe gbájú ẹ̀. So ẹ̀yin náà ní nígbà tí wọ́n interview yẹn náà sìn nígbà tó interview yẹn sìn ó rọ̀rọ̀ sọ inú ìgbà àwọn àfáà tó ń ṣe dáadáa ni wọ́n bí ṣíjú gba àwọn àfáà ni wọ́n máa ń ṣe dáadáa tó ń fi ń kó wọn papọ̀. Wọ́n máa dárúkọ bí alágbára omi, wọ́n máa dárúkọ bí Jamiu Adégúnwà, wọ́n máa dárúkọ bí àwọn bí Jakumalu, Mudiru America Sàrẹ́gẹ, àwọn tó ń ṣe jáde, àwọn tó ń sọ̀rọ̀ kú sọ̀lá orílẹ̀ ayé nìyẹn. Àwọn bí Alubaraku, àwọn tó máa dárúkọ nìyẹn ọ̀pọ̀ bẹ́ẹ̀. So ọ̀dẹ̀ kárẹ̀ mọ́ ọ̀wá ní kán máa ṣépè fún wọn kọ́sì kú ọ̀ máa ṣépè fún wọn kọ́sì káwọn sì máa ṣàmì ó sì mọ̀ pé kọ́mẹ́dì òfìṣì ló ń ṣe. Ẹni tó wọ́n ṣe kí tó wọ́n interview náà sìn ìgbà tó náà tó òyìnbó ń sìn ó ní pé kó máa tú o torí pé tí wọ́n fẹ́ gbé pè o. So ṣé ìwé Ọlọ́run ìpè lọ́nà kó máa ṣẹ́ fáwọn èèyàn ọ̀rọ̀ tí ẹ wò mí ní time frame.